tó dẹ̀ jẹ́ pé wòlíì náà ti fira ẹ̀ wọ́lẹ̀ ni ó fa gbogbo àwọn pé kí wọ́n máa sọ̀rọ̀ sí wòlíì. Míì wà tó jẹ́ wípé kò kulẹ̀ ń ṣe wòlíì, ọ̀nà àti jẹun ni Ọlọ́run ò kulẹ̀ pé. So tí wọ́n dẹ̀ ti pọ̀ káàkiri báyìí, so ṣùgbọ́n tí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí òye Ọlọ́run bá yé ẹ, ẹni tí wọ́n bá mọ̀ sí wòlíì tó dẹ̀ rí wípé náà àwọn ìlànà tó ń tẹ̀lé ó wà nínú Bíbélì, torí a ò lè ṣe ká má ṣe àṣìṣe, ẹlẹ́ran ara ni wá. Tó bá tiẹ̀ ṣàṣìṣe yẹn, o lè, tó bá jẹ́ ní tó lè súnmọ́ dádì o, ohun tẹ́ ṣe yìí o, nǹkan báyìí ó dà pé kò sí nínú Bíbélì o, ẹni yẹn á àjọ. Ṣùgbọ́n kò ń ṣe fún wa wípé ká máa sọ̀rọ̀ lòdì sí wọn, nítorí wípé Bíbélì wípé touch not my anointed and do my prophet no. My anointed ló sọ, kò sọ ẹni tí òun ò pé o. You can bẹ́ẹ̀ ni, my anointed and do my prophet. Kò ń ṣe ẹni tó pèrè ẹ̀ ní prophet Ọlọ́run tí kò kì í ṣe wòlíì Ọlọ́run. Tí àwọn míì tí kò fi ń wá sí ìmúṣẹ, nítorí pé wòlíì míì ìmí ìwà tẹ́pọ̀ Ọlọ́run lè dìídì sọ fún ẹ bí wòlíì gan wípé báyìí báyìí tó máa gbọ́ dáadáa, ṣùgbọ́n lọ́jọ́ tí ìgbéraga bá ti borí ẹ̀mí ẹ̀ wípé ó fẹ́ fi yan àwọn èèyàn wípé èmi ni mo rí tó dẹ̀ rí bẹ́ẹ̀, èmi ni mo lè sọ tó dẹ̀ rí bẹ́ẹ̀, Olúwa dúró ààrẹ ẹrú ẹni bẹ́ẹ̀ sílẹ̀, á wá mú kó sọ kò dẹ̀ ní wá sí ìmúṣẹ. Ìgbà míì wà fúnra Ọlọ́run ló máa ń fi ẹ̀mí, ó máa ń gbẹ̀mí èké láyè, ó wà nínú Bíbélì, á gbẹ̀mí èké láyè láti wọnú wòlíì kó sọ, torí wípé Olúwa ti ṣe àwọn ìkìlọ̀ kan fún tí kò gbọ́, á mọ̀ọ́mọ̀ jẹ́ kí ẹ̀mí èké yẹn kó jọba nú ayé ẹ̀, á máa sọ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ mọ́. Tí wòlíì bá ti dé kòríta yẹn, kòríta tí èèyàn ń padà sínú ilé pé Olúwa jọ̀ọ́ ṣàánú mi o. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fi ìran hàn láti lè tọ́ àwọn èèyàn sípa tó tọ́, torí Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni kó parun, Ọlọ́run ò fẹ́ bí fún èèyàn, èṣù ló ń ṣe ibi. So ọ̀nà láti gba àwọn èèyàn kúrò nínú ibi, máa fẹ́ fi wákàtí ìrọ̀ gbogbo ìjọ káàkiri àgbáyé. Àwọn ẹ̀bùn ẹ̀mí ẹ jẹ́ ká jẹ́ kó máa ṣiṣẹ́ nínú ìjọ. Àwọn ìjọ míì wọ́n á ṣàṣọ òyìnbó sóyìnbó wọ́n á ṣàṣọ gbogbo ẹ̀ lórí asán. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ kó jọ wọ́n fi ń lọ bá àwọn wòlíì èké yìí, àwọn ipasẹ̀ wọn làwọn wòlíì èké, àwọn wòlíì aláfọ̀ṣẹ fi ń jẹun. Ara ohun tí kò tọ́ ni kí ọkùnrin kó fẹ́ sọra ẹ̀ di obìnrin. Ó túmọ̀ sí wípé ó ń bẹnu àtẹ́lu iṣẹ́ Ọlọ́run, ó ń sọ fún Ọlọ́run wípé iṣẹ́ Ọlọ́run tó ṣe kò complete. Wọ́n ní àwọ́dì yẹn tí obìnrin wà ń bẹ̀ tí obìnrin ò gba irú àwọ́dì yẹn. Kí ni moral training, ẹ̀kọ́ rere wo ni àwọn eléré ìtàgé yìí fẹ́ máa kọ́ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀? Ṣẹlẹ̀ òpin ayé ni, kò lè ṣaláì má ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí wípé ohun kọsẹ̀ yóò wà, ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ti ọwọ́ rẹ̀ wá. Àwọn tó ṣẹlẹ̀ yẹn, ohun tó burú ni, tí inú Ọlọ́run tó korò sí gidigidi, torí ìjìyà wà fún àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé dẹ̀ ni, tó dẹ̀ jẹ́ wípé ó ṣe ohun tó bójúmu. Let's call a spade a spade. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Ẹ kú dédé àsìkò yìí o, níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àánú ni mo rí gbà. Mo wà pẹ̀lú Pásítọ̀ Tèmítọ́pẹ́ Káṣímáwò Solomon. Mo kí yín sà.
ẹ ṣeun sà, ló wá wà pẹ̀lú yín. ẹ ṣeun. Iṣẹ́ yín á máa lọ síwájú sí i. Àmín. Àwọn aráalé tó wò wá náà lórúkọ Jésù, Ọlọ́run ìlérí Ọlọ́run fún ayé wọn yóò wá sí ìmúṣẹ. Àmín. Olúwa ó máa gbé ọwọ́ yín sókè. Àmín. Lórúkọ Jésù, ètè Sátánì mọ́ Sátánì kò ní ṣẹ lórí yín. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Tó, awuyewuye kan ń lọ káàkiri lórí ọ̀rọ̀ Bobrisky, ọkùnrin tó yí rẹ̀ padà di obìnrin. Kò dẹ̀ sí bí irú ẹ̀ ṣe lè máa ṣẹlẹ̀ nírú àwùjọ. Onírúurú ọ̀rọ̀ làwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí máa sọ. Onírúurú àwọn nǹkan làwọn kan sọ pé nǹkan burúkú ni o. Kódà olórin kan tiẹ̀ tún fi kọrin sọ̀rọ̀ sí. Ní ìbámu pẹ̀lú ohun tí ìwé mímọ́ gbé dání, tí ìwé mímọ́ sọ, ìránṣẹ́ Ọlọ́run ni yín. Ṣé ohun tó burú jù wà ńbẹ̀ ni? Ṣé bí ìfẹ́nú ọkàn tara ẹ̀ ni ló ṣe? Kì í sì sára ẹlòmíì ló yí padà. Ìyẹn ńkọ́? Ìbéèrè tí ẹ béèrè yìí. Anyway, nǹkan tó wu Bobrisky ni ó sọ̀rọ̀ àìdá yẹn, because Ọlọ́run wa gan tá à ń sìn kò fi ipá mú ẹnikẹ́ni. A ti fi hàn ìwọ ọmọ ènìyàn ni. Ìyè rèé, ikú rèé. Èyí tó bá wù ẹ́ tó bá nawọ́ mú ni. So because we have the power of our will to make a choice. Oníkálukú ló, but ohun tó choose láti identify ara ẹ̀ pẹ̀lú nìyẹn. Ṣùgbọ́n ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. The book of Romans chapter 1, tá bá bẹ̀rẹ̀ láti 21 sí 28, ó sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ yìí. Ohun tó dẹ̀ wà ńbẹ̀ ni wípé nígbà tí àwọn èèyàn bá ti kọ̀ láti gba ọgbọ́n Ọlọ́run sí ìmọ̀ wọn, Olúwa máa ń fi wọ́n kalẹ̀ fún ìyè ríra. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun tí kò tọ́. Ara ohun tí kò tọ́ ni kí ọkùnrin kó fẹ́ sọra ẹ̀ di obìnrin. Ó túmọ̀ sí wípé ó ń bẹnu àtẹ́lu iṣẹ́ Ọlọ́run. Ó ń sọ fún Ọlọ́run wípé iṣẹ́ Ọlọ́run tó ṣe kò complete. Ó ní àwọn nǹkan tí ó wà níbẹ̀. Ẹ ó rí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ara ẹ̀ náà ló fi mú pé wọ́n ń ṣe lòdì sí ìṣẹ̀dá. Ara ìṣẹ̀dá yẹn ni wípé kí ọkùnrin fẹ́ máa fẹ́ ọkùnrin, kí obìnrin kó máa fẹ́ obìnrin. So ẹ rí nígbà tí wọ́n bá ti ń promote irú àwọn nǹkan báwọn yìí, a máa jẹ́ kí àwọn nǹkan tí Ọlọ́run tójú Ọlọ́run korò sí kó máa gbilẹ̀, kó máa ṣẹlẹ̀ nínú ayé. So bàbá tó fún wọn ní award yẹn, tí obìnrin wà ńbẹ̀ tí obìnrin ò gba irú award yẹn, kí ni moral training, ẹ̀kọ́ rere wo ni àwọn eléré ìtàgé yìí fẹ́ máa kọ́ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀? Ju gbogbo ẹ̀ lọ, àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé ni, kò lè ṣaláì má ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wípé pé ohun ìkọsẹ̀ yóò wà, ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ti ọwọ́ rẹ̀ wá o. That is book of Matthew 18:7. Ègbé ni fún ẹni tó ti ọwọ́ ẹ̀ wá. Àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé ni yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n kí ló dé tí àwọn ò ṣe wá gba ìmọ̀ Ọlọ́run? Á sì wá jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé, àwọn nǹkan tó yẹ wípé á mú kí ìdájọ́ Ọlọ́run dé báyàn, tá wá jẹ́ pé àti ọwọ́ èèyàn ni yóò ti máa ṣe kíni, yóò ti máa ṣẹlẹ̀. Èmi kàn fẹ́ advice ní ṣókí lórí gbogbo ìdílé onígbàgbọ́, Christian home. Ibi tí ká mọ ohun tí a máa jẹ́ káwọn ọmọ wa máa wò, ká mọ ohun tí ó máa jẹ́ káwọn ọmọ wa máa gbọ́. Nítorí wípé tí irú àwọn eré bẹ́yẹn tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní wò, èso ni o. Tó bá di ọ̀la, àwọn ọmọ kan kàn dédé dìde ni, á ní I want to be dressing like a female. Before you know it, àwọn náà bá bẹ̀rẹ̀ eré ìje. Ọkùnrin náà ní, obìnrin náà ní no, I want to become a man. Lábẹ̀rẹ̀ sí ní máa ṣe bí ọkùnrin, lábẹ̀rẹ̀ sí ní máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn òbí ní tí wọ́n bá kíyèsára tán fi ń rẹ́rìn. Kò ń ṣe ohun téèyàn yẹ kéèyàn máa fi rẹ́rìn o, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó ló ṣe lòdì. Ọ̀dà, yàtọ̀ sí yẹn, ní báyìí tá a bá ní àwò, Bobrisky tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, wọ́n fún ní àmì ẹ̀yẹ pé obìnrin tó dáa níbi ètò kan tí wọ́n ṣe, táwọn tíátà wọn wá síbẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin náà wo fídíò yẹn, ṣé ẹ wò? Bẹ́ẹ̀ni. Irú yẹn náà ńkọ́? Ṣé ohun tó burú jù ní? Ṣé bó ti dobìnrin ó ti dobìnrin, tán bá fún lámì ẹ̀yẹ, ṣé ohun tó burú wà ńbẹ̀? Títí wọn nìyẹn. Àwọn normally náà bẹ́ẹ̀ mi ṣe wo kinní yẹn, ó dà pé wọ́n fẹ́ fi create controversy káwọn èèyàn wo ó kan ṣe. But however, ohun tó ṣe pàtàkì ńbẹ̀ ni wípé kí ni ẹ̀kọ́ tó kọ́ àwọn ènìyàn? Sí ẹ̀kọ́ rere, oríṣiríṣi ẹ̀kọ́ ló wà, ẹ̀kọ́ búburú wà,
ẹ̀kọ́ rere wà, ṣé ẹ̀kọ́ rere ni nǹkan tán ṣe yẹn mú bá àwọn ọmọ tó bá ń wò wọ́n láti ilé? Kí ni ohun tó fẹ́ fi wọ́n hàn gan gẹ́gẹ́ bí for example Yorùbá culture? Ṣé inú Yorùbá culture náà ni gbogbo irú nǹkan báyẹn tó ló wà ní? Ká tó tún wá tiẹ̀ sọ pé a lọ sínú Bíbélì, ká tó di pé a lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí àwọn ohun tó ṣẹlẹ̀ yẹn, ohun tó burú ni, tí inú Ọlọ́run tó korò sí gidigidi, torí ìjìyà wà fún àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé dẹ̀ ni, tó dẹ̀ jẹ́ wípé ó ṣe ohun tó bójúmu. Let's call a spade a spade. Ọ̀dà ìyẹn gbọ́ títà òjòkó, ó wá kùn kankan. Àsọtẹ́lẹ̀ ṣì ń wà níta. Tẹ́ bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, ẹ máa rí oríṣiríṣi àwọn wòlíì. Everybody lọ́lọ́run ti pè. Kódà àwọn máa ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ níjọ́ báyìí, nǹkan báyìí ó ṣẹlẹ̀ nígbà báyìí, nǹkan báyìí ó ṣẹlẹ̀. Àsọtẹ́lẹ̀ yẹn kàn pọ̀. Ìránṣẹ́ Ọlọ́run ni yín, pásítọ̀ la mọ̀ yín sí, ṣùgbọ́n àwọn èèyàn tún ń pè yín ní wòlíì. Kódà bàbá tí a fọ̀rọ̀ wá lẹ́nu wò, ìyẹn pásítọ̀ Àjàyí, àwọn gan sọ wípé wòlíì ni yín, wọ́n confirm ẹ̀. Níbi tọ́rọ̀ wá dé yìí, àwọn tó ń sọ àsọtẹ́lẹ̀ yẹn náà tó ní kálukú prophecy ń jáde yẹn, kí lẹ rí sí? Ṣé rí ohun tó wà ń bẹ̀ lákọ̀ọ́kọ́, ẹni tó bá pe rẹ̀ ní wòlíì ò ń ṣe ẹlẹ́jọ́. Bẹ́ẹ̀ ni, wòlíì kò ń ṣe ẹlẹ́jọ́. Wòlíì jẹ́ ẹni tí ó ń gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Jeremiah chapter 1:5, láti inú oyún wá ni a ti bí Jeremiah, lọ́lọ́run ti mọ ohun tí ó jẹ́, lọ́lọ́run ti sọ pé no, wòlíì ni wọ̀ yìí. So lọ́nà kan wòlíì kò ń ṣe nǹkan tí èèyàn máa ń dàgbà sọ ara ẹ̀ dàbí lọ kọ́ṣẹ́. Ìpè Ọlọ́run ni. Ṣùgbọ́n lórí gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n wá ń sọ, ṣé rí tí èèyàn bá ti fẹ́ jẹ́ wípé eléyìí ṣẹlẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ sí, eléyìí ṣẹlẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ sí, eléyìí ṣẹlẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ sí, kò sígbà tí èèyàn ò ní sọ ohun tí Ọlọ́run kò wí. So ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ tó ń wáyé yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń fi emotion sọ̀rọ̀, wọ́n ti ń fi ara sọ̀rọ̀. Ó dẹ̀ jẹ́ pé èmi dẹ̀ fẹ́ wá rọ gbogbo wòlíì káàkiri àgbáyé, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ má jẹ́ kí wọ́n tó pàṣẹ wá sọ̀rọ̀ òdì sórúkọ Ọlọ́run. Wọ́n bá ohun tó Ọlọ́run bá sọ fún ẹni kò sọ, tí ò bá sọ nǹkan kan kò sọ náà nìyẹn, Ọlọ́run ni. Kò ń ṣe dandan pé wòlíì mi Ọlọ́run fẹ́ lò mí, bóyá grace Ọlọ́run ṣá, ó lè tó bá wá wájú, ó lè sọ orúkọ kó sọ báyìí kó sọ báyìí kó sọ báyìí. Ẹlòmíì nítorí wípé òun náà fẹ́ ṣe kinní, ìgbà tí Ọlọ́run ò sọ̀rọ̀ gan, ó ń sọ̀rọ̀. Bíbélì dé pé ègbé ni fún ẹni tó wí nígbà tí Olúwa kò ṣe kinní, tí kò wí. Ọ̀pọ̀lọpọ̀ gan a ti fi ìjayà pa wọ́n nípa àwọn àsọtẹ́lẹ̀ yìí. Hypertension. Bẹ́ẹ̀ ni, nítorí wípé àkànkó ẹ̀rù jáde ni. Tí ìṣẹ̀lẹ̀ kékeré kan bá ṣẹlẹ̀ níbì kan, the next thing gbogbo wòlíì tí máa jáde, ètòjú yẹn lọ sí máa bọ̀, ètòjú yẹn lọ sí máa bọ̀. Àwọn èèyàn wà nínú yílà yìí ló pé wọ́n ti ní ètòjú yẹn lọ sí máa bọ̀. Lórúkọ Jésù ni mo pa láṣẹ, àìsọtẹ́lẹ̀ ẹbí kò ní ṣẹ lórí ẹ. Àsọtẹ́lẹ̀ èké kò ní ṣẹ lórí ẹ. Ṣùgbọ́n ìwọ náà tí o jẹ́ wípé múra sọ̀rọ̀ ara ẹ, rí i pé mo máa ń tẹnu mọ́ nǹkan kan pé múra sọ̀rọ̀ ara ẹ. Tí wọ́n bá sọ àsọtẹ́lẹ̀ bíbí fún ẹ, ẹlòmíì kò kàn ṣe pé kàn sọ lásán, ó fi nǹkan bánú o. Àwọn wòlíì aláfọ̀ṣẹ wọ́n wá o, tí wọ́n ti fi nǹkan bánú, tí wọ́n ti tọ́ nǹkan lá, tẹ́ pé orí wípé ibi tí wọ́n rí yẹn kò ṣẹ. So ìdí yẹn tó fi jẹ́ ọmọ Ọlọ́run gbọ́dọ̀ múra sọ̀rọ̀ ara ẹ. Tán bá ti sọ fún ẹ pé wà á kú, kó tètè múra. Tán bá dẹ̀ sọ whatever ẹwọ́n ní false prophecy, tán bá sọ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìjayà yẹn, kó tètè múra, kó fi àdúrà kó fi yí ìdànù, kí èpè padà sí lépè, kásàsì tẹ̀ padà sórí ara sàsì. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí lórí ayé ẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ àwọn prophecy tó máa ń tún jẹ́ eléyìí tó máa ń jákulẹ̀ yẹn náà, ṣé a fẹ́ sọ wípé Ọlọ́run kan ló gbé yẹn náà jáde fún wọn? Ṣé rí nǹkan kan wà nínú Bíbélì, ìtàn Àìsáyà ni, wòlíì Àìsáyà rádà. Ezekiah, Ọlọ́run rán Àìsáyà lọ sọ fún Ezekiah pé palẹ̀ ilé ẹ̀ mọ́ o, ikú ti dé o. Ọlọ́run ló rán Àìsáyà. Ezekiah wá kẹ́yìn nígbà tó gba ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yẹn tán pé Olúwa, nínú gbogbo iṣẹ́ tí mo ṣe fún ọ, ṣé ikú ló wá tọ́ sí mi ní kòríta tí mo bá ìrìn àjò mi dé yìí?
lẹ́sẹ̀kẹsẹ̀ lolúwa rán wòlíì yẹn padà, ó rán Àìsáyà padà lọ sọ fún wípé mo ti fi ọjọ́ kún ọjọ́ ayé ẹ̀. Ṣé rí ohun tó wà ń bẹ̀rẹ̀ ká zoom wípé kò ń ṣe Àìsáyà lolúwa wù láti rán padà, pé olúwa rán wòlíì míì padà. Ní ayé tá a wà á sọ wípé wòlíì èké ni Àìsáyà tó wá jíṣẹ́ wípé yóò kú kó palẹ̀ ilé ẹ̀ mọ́. Ṣó yé yín báyìí? Á ní wòlíì èké ni, ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ nìyí. Ṣé rí gẹ́gẹ́ bí wòlíì àwọn àsọtẹ́lẹ̀ èké tó ń jẹ jáde tó jẹ́ pé kò ṣẹ yẹn, aspect kan nìyẹn. Aspect míì wà tó jẹ́ wípé Ọlọ́run ò sọ nǹkan míì rárá, bẹ́ẹ̀ ṣe wà ẹni làákàyè náà. Ó ní àwọn nǹkan kan náà tẹ́yìn náà lè fòye ara yín gbé tó dẹ̀ jẹ́ wípé tẹ́ bá rò dáadáa tẹ́ wò philosophy of life bó ṣe máa rí nìyẹn. Nínú àwọn wòlíì yìí àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n sọ di kínní. Nígbà tí Ọlọ́run bá fẹ́ ṣe bí alágbára, á wá já wọn kulẹ̀, á fi hàn wọ́n wípé ẹnìkan kan ò lè gba ògo àfi òun Ọlọ́run nìkan ló lè gba ògo. So ìdí nìyẹn tí àwọn míì tí kò fi ń wá sí ìmúṣẹ, nítorí pé wòlíì míì wà tẹ́pọ̀ Ọlọ́run lè dìídì sọ fún ẹ bí wòlíì gan wípé báyìí tó máa gbọ́ dáadáa, ṣùgbọ́n lọ́jọ́ tí ìgbéraga bá ti borí ẹ̀mí ẹ wípé ó fẹ́ fi yan àwọn èèyàn wípé èmi ni mo rí tó dẹ̀ rí bẹ́ẹ̀, èmi ni mo lè sọ tó dẹ̀ rí bẹ́ẹ̀, Olúwa dúró á rẹ ẹrú ẹni bẹ́ẹ̀ sílẹ̀, á wá mú kó sọ kò dẹ̀ ní wá sí ìmúṣẹ. Ìgbà míì wà fúnra Ọlọ́run ló máa ń gbẹ̀mí èké láyè, ó wà nínú Bíbélì, á gbẹ̀mí èké láyè láti wọnú wòlíì kó sọ, torí wípé Olúwa ti ṣe àwọn ìkìlọ̀ kan fún tí kò gbọ́, á mọ̀ọ́mọ̀ jẹ́ kí ẹ̀mí èké yẹn kó jọba nú ayé ẹ̀, á máa sọ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ mọ́. Tí wòlíì bá ti dé kòríta yẹn, kòríta tí èèyàn ń padà sínú ilé pé Olúwa jọ̀ọ́ ṣàánú mi o. Tọ́ ọ̀rọ̀ lélẹ́yìí nígbà tí a ṣètò kan nígbà kan, ẹ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan nípa ọ̀rọ̀ náà pé iná ṣẹ́yọ lọ́tún iná ṣẹ́yọ lósì gbàkàwò kan. Lára àwọn nǹkan yẹn, kódà bí mo ṣe ń kúrò lọ́dọ̀ yín níjọ́ náà ní torí a wà nínú àwọn gúrùpù ìròyìn ìwé ìròyìn oríṣiríṣi, làwọn kinní yẹn bẹ̀rẹ̀ sí pop up nínú àwọn messages tó ń wọlé pé ìròyìn báyìí nǹkan bá ń ṣẹlẹ̀ níbí báyìí. La bá rí i pé ọ̀rọ̀ náà kan ṣẹ́yọ lÉkòó, bákan náà là ń gbọ́ káàkiri lẹ́yìn ìgbà yẹn. Àwọn àsọtẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ náà tẹ́ sọ yẹn, ẹ tún sọ àwọn àsọtẹ́lẹ̀ nípa nǹkan míì. Ohun tí mo fẹ́ ká mú jáde bẹ̀ ni wípé àwọn àsọtẹ́lẹ̀ wọ̀nyẹn kí ni tó yẹ káwọn èèyàn mọ̀? Ohun tó yẹ kí àwọn èèyàn mọ̀, Bíbélì wípé Proverbs 29:18, ó ní ibi tí ìran wòlíì kò bá sí, when there is no vision, people perish. Where there is no vision, people perish. Ibi tí ò bá ti sí ìran wòlíì, àwọn èèyàn máa parun, àwọn èèyàn máa ṣègbé. Ṣé rí ohun tí ìran wà fún, ohun tí Ọlọ́run gbé wòlíì kalẹ̀ fún ni wípé ibi tí àwọn èèyàn tí ó dàbí bá pé òkùnkùn wà, tó dàbí bá pé ó rú àwọn èèyàn lójú, kí wòlíì tan ìmọ́lẹ̀ sí, káwọn èèyàn má bàa jì sí ọ̀fìn yẹn. So owó àwọn àsọtẹ́lẹ̀ yẹn, especially àwọn àsọtẹ́lẹ̀ tó bá rí mú pé ibi, ohun tó wà ń bẹ̀ ni wípé kí àwọn èèyàn kó gbàdúrà, Olúwa o, nǹkan báyìí o, pa mí mọ́ o, ṣe báyìí o. Nígbà tí àwọn èèyàn bá ti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé, á rí wípé Ọlọ́run ni Ọlọ́run, ó mọ bó ṣe máa dáàbò bo àwọn èèyàn tiẹ̀. So ohun tí ó wà ń bẹ̀ nìyẹn. So gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run fi ìran hàn láti lè tọ́ àwọn èèyàn sípa tó tọ́, torí Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni kó parun, Ọlọ́run ò fẹ́ bí fún èèyàn, èṣù ló ń ṣe ibi. So ọ̀nà láti gba àwọn èèyàn kúrò nínú ibi, mo á fẹ́ fi wákàtí ìrọ̀ gbogbo ìjọ káàkiri àgbáyé. Àwọn ẹ̀bùn ẹ̀mí ẹ jẹ́ ká jẹ́ kó máa ṣiṣẹ́ nínú ìjọ. Àwọn ìjọ míì wọ́n á ṣàṣọ òyìnbó Grammar. so wọ́n á ṣàṣọ gbogbo ẹ̀ lórí asán. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ kó jọ wọ́n fi ń lọ bá àwọn wòlíì èké yìí, àwọn ìpàṣẹ wọn làwọn wòlíì èké, àwọn wòlíì aláfọ̀ṣẹ fi ń jẹun, nítorí wípé ẹ̀bùn ẹ̀mí tó yẹ kó ṣiṣẹ́ nínú ìjọ kò ṣiṣẹ́.
òyìnbó lẹ̀ ń sọ àwọn èèyàn yẹn dẹ̀ mọ̀ pé àwọn ológun wọ́n lè máa wá sí chọ́ọ̀chì yín lọ́jọ́ Sunday kan máa ṣe èmẹ́ ṣẹ̀ngàn ẹ̀ẹ́dà lọ wọ́n máa túṣì ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ohun tó ń bá wọn fínra kò bá wọn túṣì ẹ̀ wọ́n á lọ síbi tí wọ́n á ti ríran wọ́n á lọ síbi tí wọ́n á ti gbé ìgbésẹ̀ nítorí náà ẹ jẹ́ ká gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ láàyè nínú ìjọ kí àwọn èèyàn má bàa parun káwọn èèyàn má bàa ṣe bí mo ti rí several times ṣe pé ìkankan afẹsẹ̀lẹ̀ Ọlọ́run á sọ fún mi lágbájá pé ó sọ fún báyìí ibi báyìí ni kó má lọ ibi tó fẹ́ lọ lónìí o kó má lọ mo ti rí ìkan lára àwọn bàbá nínú Olúwa tí ibi tí wọ́n ti ń gbàdúrà báyìí Ọlọ́run sọ fún wọn pé lágbájá pé ó dìde níbi tó wà yẹn ṣé mo pé bó ṣe dìde kò pé 5 minutes tó dìde ní stray bullet ló wá sórí àga yẹn ká ní wípé ìyẹn náà dáùtù wòlíì ẹ ni kò bá parun àṣẹ ni mo pa níbikíbi tí wòlíì ẹ bá wà Ọlọ́run á connect ẹ mọ́ ìwọ náà dẹ̀ jẹ́ ẹni tó gbọ́rọ̀ torí kálẹ̀ nìyẹn dẹ̀já ni á kú o bẹ́ẹ̀ ni so ohun tí ìran wòlíì wà fún nìyẹn láti gba àwọn ènìyàn kúrò nínú ìparun wọn. tọ́ ó dà ẹ ṣeun níbi tí ọ̀rọ̀ dé yìí. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. tàbá wa ní ká wò ó ọ̀rọ̀ nípa wòlíì lọ́pọ̀ ìgbàǹgbà míì àwọn èèyàn máa ń dájú sọ wòlíì wọ́n á máa sọ̀rọ̀ sí wọ́n á sọ̀rọ̀ oríṣiríṣi sí wòlíì ṣàrí irú àpẹẹrẹ bẹ́ẹ̀ nù Bíbélì. ṣé ohun tó burú ni kán sọ̀rọ̀ sí wòlíì. ok ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn pé ṣé ohun tó burú ni kí wọ́n sọ̀rọ̀ sí wòlíì ṣe rí òpin ayé ti dé ohun tó ń ṣẹlẹ̀ láyé tó dẹ̀ jẹ́ pé wòlíì náà ti fira ẹ̀ wọlẹ̀ ni ó fa gbogbo àwọn pé kí wọ́n máa sọ̀rọ̀ sí wòlíì ṣùgbọ́n ẹni tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá yé ẹni tó bá jẹ́ wòlíì òtítọ́ tó jẹ́ wòlíì òtítọ́ tó jẹ́ ẹni tí Ọlọ́run pè kò bá dáa kí iyọ̀ pa inú ẹ̀ mọ́ ṣùgbọ́n pa inú ẹ̀ mọ́ tí mo mí kò ń ṣe wípé torí pé question tẹ́ bèrè yìí gan deep ṣé rí ayé tí à ń gbé nísìn ó ti di ayé tí ẹ pé kò mọ òótọ́ kọ́nà fi pilẹ̀ṣẹ̀ wọn èké ni so tó òtítọ́ bá wulẹ̀ wù nísìn wọ́n ní tó bá sọ pé ibẹ̀ yìí kọ́ Bíbélì ta kà báyìí kọ́ la ṣe rí wọ́n ní ó sọ̀rọ̀ sáwọn bàbá ṣé ó nǹkan tí mo sọ yé wọ́n ní ó sọ̀rọ̀ sáwọn bàbá kìnìkan whereas ṣé rí ìmíì nínú àwọn oríṣiríṣi àwọn blogger míì tí wọ́n dìde tán sọ̀rọ̀ sáwọn ìránṣẹ́ Ọlọ́run yìí èmi fẹ́ sọ wípé Ọlọ́run tún mọ̀ọ́mọ̀ gbé jáde láti fàyè gbà fún ìdí kan láti mú kí àwọn ẹrẹ́sì kan kó tán nínú agbo nítorí wípé ẹlòmíì wà tó jẹ́ wípé kò kulẹ̀ ń ṣe wòlíì ọ̀nà àti jẹun ni Ọlọ́run ò kulẹ̀ pé so tí wọ́n dẹ̀ ti pọ̀ káàkiri báyìí so ṣùgbọ́n tí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí òye Ọlọ́run bá yé ẹ ẹni tí wọ́n bá mọ̀ sí wòlíì tó dẹ̀ rí wípé náà àwọn ìlànà tó ń tẹ̀lé ó wà nínú Bíbélì torí a ò lè ṣe ká má ṣe àṣìṣe ẹlẹ́ran ara ni wá tó bá tiẹ̀ ṣàṣìṣe yẹn o lè tó bá jẹ́ ní tó lè sún dádì o ohun tẹ́ ṣe yìí o nǹkan báyìí ó dà pé kò sí nínú Bíbélì o ẹni yẹn á àjọ ṣùgbọ́n kò ń ṣe fún wa wípé ká máa sọ̀rọ̀ lòdì sí wọn nítorí wípé Bíbélì wípé touch not my anointed and do my prophet no my anointed ló sọ kò sọ ẹni tí òun ò pé o you can bẹ́ẹ̀ni my anointed and do my prophet
kò ń ṣe ẹni tó pera ẹ̀ ní prophet Ọlọ́run tí kò kì í ṣe wòlíì Ọlọ́run. Ohun tí Bíbélì wí nìyẹn, báàrin yẹn ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. tọ ọ̀rọ̀ màrí o, ibi tọ́rọ̀ wá dé báyìí máa fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta nítorí àwọn wòlíì káàkiri tó fi máwọn ènìyàn tó ń sáré tí wọ́n ń lé wòlíì káàkiri. Kí ni tó ẹ kàn mọ̀ lásìkò yìí? Mo fẹ́ rọ gbogbo ènìyàn káàkiri, jọ̀ọ́ níbikíbi tí o bá wà, níbikíbi tí o bá ń lọ, tí Ọlọ́run bá ti connect ẹ mọ́ wòlíì wòlíì ẹ yẹn, tọ́lọ́run bá ti connect ẹ mọ́, ohun tí wàá fi mọ̀ pé wòlíì ẹ ni wípé kò ní gbé àjàgà gbé ẹ lórí. Mo ti sọ rí, màá tún sọ. Ẹnìkan, màmá kan tún pè mí, wọ́n ní nǹkan kan ṣe ọmọ wọn whatever, wòlíì yẹn wá sọ fún wọn kán lọ ra iyọ̀ báàgì 9, magi bẹ́ẹ̀ bí sachet mélòó kan bẹ́yẹn àti àwọn èso. Mo ní sí wọ́n fẹ́ ṣe bẹ̀ ni, kí ni wọ́n fẹ́ ṣe gan? Ẹ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan tí ó ṣe díẹ̀ ni tó dẹ̀ ń pa ìgbàgbọ́ àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ àwa wòlíì, ìbárọ̀ wá wípé ká dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, ìbárọ̀ wá wípé ká dúró, ká padà sí ọ̀nà láti máa gba àdúrà, ká fi àdúrà ṣẹ́ ogun, ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ́ ogun. Àwọn ìgbésẹ̀ tẹ́ bá dẹ̀ ní káwọn èèyàn gbé any prophetic act, òun gbọ́dọ̀ jẹ́ ìgbésẹ̀ tó jẹ́ wípé àtúbàyé ẹni yẹn jẹ́. Látàmú ìṣòro tó tún wá gan, hour times 10 yẹn, ẹni tí ò rówó ná tẹni kó lọ mú 2 million wá kó lè bọ́ nínú ìṣòro, ẹni tó wà nínú gbèsè tẹni kó lọ mú 5 million wá kí ó lè san gbèsè, kò make sense. Ṣùgbọ́n nítorí ìdí táwọn èèyàn náà fi ń ṣe ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń sọ yẹn ẹnu lásán kan náà fi ń sọ, tán bá ti sọ dandan ni kò ṣe. Lórúkọ Jésù, lọ́wọ́ wòlíì èké tó bọ́ sí tó fẹ́ jẹ́ irun yẹn, Olúwa tú ẹ sílẹ̀. Ṣùgbọ́n ìwọ náà tú rẹ sílẹ̀ pẹ̀lú pé kó lóye ọ̀rọ̀ Ọlọ́run, jí kó ka ọ̀rọ̀ Ọlọ́run, jí kó jẹ́ kó yẹ ọ̀rọ̀ Ọlọ́run yẹ, kó mọ left and right, kó mọ the ABC of the scripture. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Báyìí lórí, báyìí ní. Bíbélì wípé ó ní àdúrà olódodo ó ṣe iṣẹ́ kíni, ó ṣiṣẹ́ agbára. Tó o bá ti dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, tó o gbégbé ayé ìwà mímọ́, tó o gbàdúrà, tó o fira ẹ̀ sílẹ̀, ìwọ náà lọ́jọ́ kan náà wàá bọ́ nínú ewu. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin wòlíì, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn kí Ọlọ́run kó máa wò wá lókè báyìí kó dẹ̀ máa sunkún wípé ṣé mi ni mo pè lé, kí ló lè sọ iṣẹ́ mi dà. Ẹ jọ̀ọ́ àkókò rèé láti ronúpìwàdà, ká padà sí ìpìlẹ̀, ká padà sí bí Ọlọ́run ṣe pè wá. Lórúkọ Jésù, k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Gbogbo ènìyàn káàkiri àgbáyé, mo wí ní àkókò àjíǹde yìí lórúkọ Jésù, ohun tí ó ti dòkúnú ayé yín yóò jíǹde padà. Ìmọ́lẹ̀ Ọlọ́run yóò tọ̀ sípa ọ̀nà yín, iléeṣẹ́ tiyín náà yóò máa lọ sókè. Nígbà tí mo bá fi padà rí yín pẹ̀lú ìyanu ńlá ni, bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun. Ẹ wá bá wa dárúkọ yín ní kíkún àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Orúkọ mi ni Pásítọ̀ Tèmítọ́pẹ́ Solomon Káṣímáwò, láti ìjọ Christ Resurrection Church Ìbàdàn láwà Kúkúmọ̀dá. Tá bá ti dé Ìbàdàn, láti anywhere tá bá ti dé, tá bá ti dé Wo Road, ẹ gbé bike taxi lọ sí Kúkúmọ̀dá. Tá bá ti dé Kúkúmọ̀dá yẹn, kẹ́ gbé ọ̀kadà tó ń lọ sí Àfò, church tó wà lẹ́yìn Àfò, Christ Resurrection Church, ìjọ Àjíǹde Kristi, kò mọ̀ rárá, everybody ló dẹ̀ mọ̀ ní agbègbè yìí. Phone number mi 08116038917, 08116038917. God bless you. Tó ẹ ṣeun. Ẹ já máa yọ̀ǹda yín lórí ètò fún ti dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ lọ sí comment section kẹ́ share ẹ̀ fáwọn ẹlòmíì, kẹ́ subscribe bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, ẹ tẹ like, ẹ tẹ notification bell yẹn, ẹ share ẹ̀ fáwọn ẹlòmíì. Tó kò ní jù báyìí lọ, àánú ni mo rí gbà ó. Ẹ máa wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ má ì tí ì gbé kúrò, mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín. Gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀. Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate. Kí n tó sọ àwọn nǹkan náà, Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wọ́n ń talẹ̀, talé, ralẹ̀, bánikọ́lé, ṣètò ìkọ́lé, kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn. Ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dá Al-Isnad Home and Properties
properties wò wọ́n sì lóòótọ́. ọ́fíìsì Alisnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State. àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé. ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí. bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí. bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan. bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan. 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan. 11 to 15 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan. 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan. 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan. 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan. ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000. ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí. Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí. Ìjẹ̀bú-Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí. Ṣìmáwá 3.8 million naira ní báyìí. ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé. àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o. ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní. láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní. láti Mòwe 20 minutes drive. láti Abẹ́òkúta 30 minutes drive. Ṣàgámù 20 minutes drive. ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀. láti kàn sí iléeṣẹ́ Alisnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604. Alisnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní. ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. sọpọ̀ ti lọ. Bembeyeke TV ilẹ̀ ti máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.